ìbàdàn lójú ní ṣe ìbàdàn àwọn aláṣẹkù ìbàdàn àwọn aláṣẹkù wọ́dọ̀ wọ́n àwọn lóde wọ́dọ̀ àwọn lóde ìyàwó ẹ̀gbọ́dọ̀ ọmọdé ọlọ́dúnwọ̀ wọn ló ń lé wọn wá agbọ́dọ̀ ní òògùn ìtókò ìkànnì tó bá fojú lògùn agbọ́dọ̀ ní àtẹ́lẹ̀kùn kéré lórí igi akọ́dọ̀ ńlọ́dọ̀ lórí ewé àṣẹ̀dá lọ́dọ̀ tí ó ń tẹ̀sẹ̀ agbọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lórí òògùn jágàdo níbí ilé ẹlẹ́dẹ́ ni wọ́n gbé ṣeré ẹ̀yìn àkùnrin ọlọ́wọ̀ ẹ̀wọ̀n aṣọ owó rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ olùkọ́ àkùnrin àgbẹ̀dúfọ̀ òògùn ni jagun lọ́tọ̀ mẹ́fọ̀ pé èèyàn bá káwọ́ àlùkọ́ lọ́mọ àwọn àkàkà púpọ̀ àwọ̀ àṣùgbọ́n ọkọ̀ ẹ̀kú tóbi lẹ́rù àti rí àbọ̀ ẹ̀wọ̀n lọ́nà onílù ẹ̀bá ń gbé bá mi ṣe òmè ẹ̀lẹ́dà ṣe bá mi ṣe òmè ẹ̀lẹ́dà ọgbọ́n bá mi ṣe òmè ẹ̀lẹ́dà bá mi ṣe òmè ẹ̀lẹ́dà ọ̀rọ̀ ní tànà báwọn mú ta lórí aláàbí ọ̀tá lẹ́lẹ́dẹ́ mẹ́ṣẹ́ ewúrẹ́ àbí ọ̀tá gẹ̀rẹ́ rẹ̀ lọ́nà àti ìrẹ̀lẹ̀ ṣògùn wọ́n bá yẹ ṣògùn torí ajá òkúlù gbọ́dọ̀ fi dúró kì í ṣe àlẹ́tọ́ bá níbi ìfẹ́ kọ́mọ wulẹ̀ wájàpẹ̀ ẹ̀jẹ̀ bá bá ti dábẹ̀ tó kò ní níbi ìfẹ́ mọ́ ojú lójú ojú lẹ́nu ògògó àná ọmọ rọ̀ nílé ọ̀wà lórí fún mi lókè jà àṣàbẹ̀ ẹ̀dẹ̀ we welcome you all the way from Philadelphia we welcome you to the state of Osun we welcome you to the Nigeria. By the time you are going back to your destination, we wish you safe journey. You will go in peace and not in pieces. But